tó ẹ̀kú dédé àsìkò nínú gbogbo tẹ́tí ṣe bẹ́ẹ̀ tẹ́tí láǹfààní àti mọ̀ gbọ́ wa àti mọ̀ wò wá lórí ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé aláǹfààní àti mọ̀ lọ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà kan lọ́mọ mú wa fún yín àwọn ìṣẹ̀lẹ̀ yálà lábala òṣèlú abala ìròyìn amúlùdó tàbí abala eré ìdárayá àgbélé fújì náà ni mo ṣe bẹ́ẹ̀ ni mo wà báyìí níbi tí a sì mọ̀ já yín sí i láti mọ̀ gbé yín débẹ̀ ìdí tí gbajúgbajà olórin fújì ní Tírímísíyù Àlàmú tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Tìrẹ̀lẹ́rà ìdí tó fi sọ òkò ọ̀rọ̀ sí Táyé Kọ́rẹ́ǹsì èyí náà ló ṣe bẹ́ẹ̀ ló fi léde níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé láàrin òun àti akọ̀ròyìn tó ní iléeṣẹ́ Àgbàlẹ̀tù TV tí fọ́nrán ọ̀hún sì ti ṣe bẹ́ẹ̀ tó gba ojúpọ̀ ayélujára Facebook kan ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan torí àkèémọ̀rò gan gẹ́gẹ́ bí ẹlẹ́jọ́ kẹjẹ kájọpọ̀ àlàyé ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. kò sí ìtàlẹ̀ máa rán mi kò sóró lórí ẹni tí mi lè kọ ló fi jẹ́ pé tí now kò sóhun olórin tí mi lè lò. Kò sí ohun olórin. Tí máa play lọ́wọ́ ní stage tí máa fi lè rántí pé ẹni báyìí tí mo fẹ́ kọrin ẹ̀ máa lọ bẹ́ẹ̀ straight ni màá dẹ̀ mú nǹkan tó máa fẹ́ kọ máa mú jáde máa deliver. Mo gbọ́ rúmọ̀ kan. Rúmọ̀ wo lẹ gbọ́? Wọ́n ní pé ẹ gbìyànjú àti súnmọ́ olórin kan nìbàdàn bí olórin náà ò fún yín láàyè pé ṣe ló lé yín dànù ṣóòtọ́ ni. Àwòtọ́ ni. Ta ló lórin náà? Tí mo wà lè rántí Ọlọ́run máa jẹ́ Ọlọ́run yá ìsọ̀rí yìí gbé wá. Ṣé Alhaji Currency? Ìsọ̀rí ti ń pík. Wàláhì ìsọ̀rí yìí pík gan o. Ẹ̀yin náà ti mọ ẹ̀tẹ́ wulẹ̀ fẹ́ béèrè tẹ́tẹ́lẹ̀ kò tó wá sọ pé kò yẹ kó jẹ́ pé nǹkan tèmi gbọ́ ọ̀tọ̀. Mo fẹ́ kẹ́ confirm wọ́n ní pé ńgbà tẹ́ dọ́dọ̀ Alhaji Currency pé ẹ fẹ́ máa kọrin wọ́n ní wọ́n lé yín dànù ṣóòtọ́ ni. Pé mo fẹ́ máa kọrin kọ́ mo ti ń kọrin ni. Ok ẹ fẹ́ súnmọ́ wọn. Mo ti ń kọrin pé kéèyàn kan súnmọ́ yàn ni wọ́n ní súnmọ́ ni ìyẹn fi mọ̀ ṣe náà ìbéèrè tó máa ń pè járe. Bẹ́ẹ̀ni. Kákan fara nura náà ni. Pé bí àwọn lè fà yín sókè àbí. Bí a tẹ̀lé rátẹ́gò gbà. Bàbá wa jẹ́ kẹ́ àbí. Kò sí no space ni o. Kí ló ṣẹlẹ̀? Even nínú àwọn olórin kọ̀ọ̀kan nígbà yẹn gan ní ọdún náà tẹ́kun mọ̀ tó dá àwọn tó bí àwọn tí mo mọ̀ pé kinní wọ́n wọlé wọ́n máa ń èmi dẹ̀ wá ń ta títí mo pe àbátá school gbà ibi tẹ́ ní kí n wá fún wa bẹ́ẹ̀ látàárọ̀ mi tí wọ́n àwọn ó pe bàbá lọ lẹ́kọ̀ọ́ gbà yẹn pé ọmọ yín ti wà níbi tẹ́ ní ó lọ wọn ti jẹ́ kó wọn wọlé o dúró ó tó bí wákàtí mélòó? kì í ṣe wákàtí kan bàbá tẹ̀fi dúró nù. kò ṣe wákàtí méjì wàláì. Ó ju wákàtí méjì lọ. mo dúró sínú oòrùn. mo ṣáà dúró náà ni pé màá ṣáà wọ inú ilé màá wọ bẹ́ẹ̀. bọ́ nígbà tó yá tó pẹ́ bóyá bàbá náà ló pè ní o àbẹ́nìkan ni wọ́n pè gbà ẹ jẹ́ kọ́ ọmọ yẹn wọlé létà wọn kàn jáde láti inú ilé kan ní kíláàsì kọ́ ọmọ yẹn wọlé àwọn ilé sùn kọ́pà ìta yẹn náà láti jọ òṣèlú pé wọ́n wẹ́kọ̀ ọmọ yẹn pé kí ni nǹkan ìtàwọn ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ́ngbà yẹn náà nílò yẹn fẹ́ rántí. Kí ló sọ fún yín? kò ń ṣe kan tó lè mú èèyàn fẹ́ tẹ̀síwájú. Áwọ̀ kan bẹ́lẹ̀ lẹ́nu mẹ́ta ìṣá láàrin Alhaji Pasuma àti Alhaji Táyé Currency tí gbogbo ìlú bẹ̀rẹ̀ sí nígbà kan táwọn kan sọ wípé láéláé àwọn ò ní gbà àwọn kan ní pé kí àfi Currency lọ bẹ̀bẹ̀ pọ̀rọ̀ tí Currency sọ kó ti lágbára jù time ẹ̀yin náà ń ṣe àwọn live kan back to back. Àwọn live ẹ̀dẹ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ní àwọn òkú ọ̀rọ̀ ńláńlá lẹ́ ń sọ sí Alhaji Táyé Currency ṣé ìbínú tọjọ́ sí ni? Ìbínú tọjọ́ sí kọ́ ẹwà tọdún tí mo sọ pé mo ti láìkì Alhaji Wasiu Pasuma tí mo ti gbé ẹ̀mí mi lé ara wọn tí mo ti mú bàbá mi ẹni tí mo rí bóyá ṣe sí mi mo ti nífẹ̀ẹ́ tọkàntọkàn tí gbogbo live mi mo ti fi nífẹ̀ẹ́ mo ti mú bàbá mi kọ́ wá búya èèyàn kọ́ bú bàbá èèyàn kọ́ wá lọ́jọ́ pé ò ti pè ọjọ́ pé ní yẹn pé ó yẹ ni o ṣé ẹ̀dẹ̀ rí mi lè rí léyìí mo jẹ́ dàgbà tó jẹ́ pé mi ò bẹ̀rù èèyàn àfọlọ́hun. Ẹ kì í bẹ̀rù èèyàn. Àfọlọ́hun pé ká sọ òótọ́ ọ̀rọ̀ ẹ̀rù ìbá mi ẹni ẹ bá dúró báyìí máa sọ òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ báyìí ni nǹkan ṣe ń lọ fact ni. Kí ni mo sàn jù kó? Mo sàn jù gan mi ò gbà nonsense. Ọmọ líle ni.
mi ò burú àní mi ò gba nonsense ẹnu mi ò ní dákẹ́ kí fẹ́ dákẹ́ gan ẹnu yóò ní dákẹ́ ẹnu ní dákẹ́ mi ò sọ. bọ̀ ìjà yẹn pé yín náà. alihamudulilayi tẹ́ bá sọ bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ sọ ẹni ìjà yẹn pé mi Ọlọ́run ní kó pé wa torí nǹkan tó dáa là ń sọ àṣọ kan tí ò dáa sọ kan tí ò dáa gẹ̀dẹ̀ tó wò kó yẹ kó mọ̀ sọ pé kinní kan wá digi burúkú kò dáa ẹni tó bá ti fihàn ní jíjẹ mímu. a máa wò yín kíjà yẹn máa tẹ̀síwájú kẹ́lẹ́ máa. èrò òkú lè tẹ iṣẹ́ rí mo pera mi lórúkọ kan ní táìmù tí nǹkan yẹn ṣẹlẹ̀ mo pera mi ni mo ní BBR. kí ni ìtumọ̀ ẹ̀. brain box resetter. brain box resetter. ká lè ń reset ọpọlọ ká lè ń reset. ẹgbẹ́ tó bá ní ilé fújì tó bá ní kó ti fẹ́ ní skọ́skọ́ máa ẹ̀ tẹ̀ dá padà tó máa sínú ọ̀nà rẹ̀ lé ẹ̀mọ́ orú nǹkan yẹn. brain box resetter. mo sọ fáwọn èèyàn báyìí wọ́n rò pé kí ni lẹ́dà mi pẹ̀lú nǹkan tó sùn ó yá bí tí mo sọ tó bá máa work tí ó ní work ẹ̀já jọba ò bọ̀. ẹ gbọ́ ṣé torí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló fi sọ òkú ọ̀rọ̀ sí Alhaji Taye Currency àbí ó kàn fẹ́ gbèjà Alhaji Pasuma lásán ni ìyá tó bá kọ tiyín ẹ má gbàgbé láti bá a fi sọ sí abala àríwísí ìyẹn comment section kẹbà láìkì kẹsì bá a ṣí ẹ̀kẹ́ fi sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwàní tiyín ní tòótọ́ ẹ ṣé fún wíwò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa a ó tún máa bá yín pàdé lọ́jọ́ mi nígbà mi lórí ìkànnì kan náà à ń dágbére báyìí fún yín pé ó dàbọ̀.